Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ to you all over the world. Welcome to our channel, Learn Yoruba with Ease. What part of the world are you watching us from? And how do you greet in your own part of the world? Handshake, hugs, or you take a bow like the Japanese? We'd like to know. One key thing that makes Yoruba greetings unique is that Yoruba culture has a lot of respect embedded in it. And you respect go, a man bọ̀wọ̀ fún yín gan. There are greetings for different times of the day. So one greeting doesn't fit it all. There is a way you greet in the morning, there's a way you have to greet in the night, there's a way you greet even when you're about closing your eyes. Yeah. That's why I say we have greetings for nearly everything, if not everything. And our body is also involved in our greetings culture. You can't just stand erect and greet an elderly person. There are postures you're expected to take, which we'll also be looking into. So, are we ready? Oh yeah, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Let's begin. Mo kí gbogbo ẹni tó wà ní abẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí àbí tí ó máa ṣe àgbéyẹ̀wò ìdánilẹ́kọ̀ọ́ yìí pé a kú àkókò yìí. Mo kí onílé, mo kí àgbà, mo kí ọmọdé, bẹ́ẹ̀ sì ni mo sì kí àgbà. Mo kí ará ilé, mo kí ará oko. Mo kí wa káàbọ̀ sí abala ìdánilẹ́kọ̀ọ́ tàbí kíkọ́ èdè Yorùbá pẹ̀lú ìrọ̀rùn. Èyí tí àkòrí gbòòrò rẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì sọ wípé Learning Yoruba with Ease. Lénìí, a ó máa ṣe àgbéyẹ̀wò àwọn ìkíni kéékèèké tàbí pẹ́pẹ̀pẹ́ tí a máa ń ṣàmúlò rẹ̀ lójoojúmọ́ ní èdè Yorùbá. Bí àpẹẹrẹ, ẹ kú ojúmọ́. A máa ń kíyàn wípé ẹ kú ojúmọ́ nígbà tí ilẹ̀ bá ti mọ́ ní àárọ̀ kùtù. A máa ń kí ènìyàn wípé ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́ yìí a lè lò fún ọ̀pọ̀ ènìyàn tàbí ẹni tó jù ni lọ. A sì lè kí ẹni tí a jù lọ tàbí ẹgbẹ́ ní pé kú ojúmọ́ o. A tún lè sọ pé ní ojúmọ́ yìí a lè kí ènìyàn pé káàárọ̀. Káàárọ̀ yìí wà fún ẹgbẹ́ ẹni tàbí ẹni tí a jù lọ. Ṣùgbọ́n àwọn tó jù ni lọ tàbí àwọn tí a fẹ́ bọ̀wọ̀ fún, a máa ń kí wọn wípé ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ túmọ̀ sí good morning ní èdè Gẹ̀ẹ́sì. We greet good morning immediately the day breaks. And good morning in Yoruba means ẹ káàárọ̀. Ní ọ̀sán, ní ìgbà ìyálẹ̀ta, a máa ń kí ènìyàn wípé ẹ káàsán. Ẹ káàsán yìí ni èdè tí a máa ń lò fún ẹni tó jù ni lọ tàbí ẹni tí a fẹ́ fi ọ̀wọ̀ fún. Ṣùgbọ́n ẹgbẹ́ ẹni tàbí ẹni tó jù ni lọ, a máa ń sọ wípé káàsán. Káàsán simply means good afternoon and it starts from 12 upward. Ẹ kú ìrọ̀lẹ́ tàbí kú ìrọ̀lẹ́ la máa ń kí ènìyàn ní ìgbà tí oòrùn bá ti wọ̀. Láti bí aago bí 4 títí máa lọ sí bí aago 6, a máa ń kí ènìyàn wípé ẹ kú ìrọ̀lẹ́. Ṣùgbọ́n nígbà tí ó bá ti di bí wípé àkókò tí ń lọ bí aago 7 tílẹ̀ tí ń ṣú, a máa ń sọ wípé ẹ káalẹ́. Ṣùgbọ́n ní èdè Gẹ̀ẹ́sì, àti ìrọ̀lẹ́ àti alẹ́ òun ni a máa ń kí good evening. So ẹ kú ìrọ̀lẹ́ simply means good evening. Ní ìgbà tí a bá ti fẹ́ dágbére tá fẹ́ lọ sùn, a tún máa ń kí ènìyàn wípé ó di àárọ̀ tàbí ó dàárọ̀. Gbogbo ènìyàn ni a lè pe èdè yẹn fún. Ẹni tó jù ni lọ tàbí ẹni tó jẹ́ ẹgbẹ́ ẹni, a lè kí wọn wípé ó dàárọ̀. Ó dàárọ̀ simply means good night. When one is about to sleep or when you will no longer see the person on that same day again, you greet good night. Ó dọ̀la ni a máa ń sọ wípé ó di ọ̀la tàbí a ó pàdé ní ọ̀la. Ó di ọ̀la means say we'll simply meet tomorrow. Ó di ọ̀la tàbí ó dọ̀la.
a tún máa ń kí ènìyàn bẹ́ẹ̀ nígbà tí a bá ti fẹ́ lọ sùn láti dágbére wípé a ó tún pàdé ní àárọ̀ ojúmọ́ ọjọ́ kejì. Ó dọ̀la simply means good night too. Kí ló ṣẹlẹ̀? What happened? Ó ní kí ló ṣẹlẹ̀. Nígbà tí a bá ṣe àkíyèsí àwọn nǹkan kan ní àyíká tí ò rí bákan náà, a lè béèrè wípé kí ló ṣẹlẹ̀. When there is a strange thing happening around us or there is a strange feelings, we can simply say what happened. Kí ló ṣẹlẹ̀ túmọ̀ sí what happened. Wọ́n sì lè dá wa lóhùn wípé dáadáa ni. Dáadáa ni simply means it is well, or there is no cause for alarm, or there is no problem. So àwọn èdè díẹ̀díẹ̀ tí a máa ń lò nínú ìkíni nínú èdè Yorùbá ni èyí. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé pé à ń ṣe àgbéyẹ̀wò àwọn ìkíni pẹ́pẹ̀pẹ́ ní èdè Yorùbá. We are simply going through simple greetings in Yorùbá. Báyìí, kí gan ni a ti mẹ́nu bà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí? Bí a ṣe ń kíni ní òwúrọ̀, bí a ṣe ń kíni ní ọ̀sán, bí a ṣe ń kíni ní alẹ́, àti bí a ṣe ń kíni ní àṣálẹ́. Báwo ni a tilẹ̀ ṣe máa ń kíni ní àárọ̀? Tàbí báwo ni a ṣe ń kíni ní ọ̀sán? Ní ìgbà tí a bá fẹ́ lọ sùn, báwo la ṣe máa ń dágbére fún ara wa? Ẹ ṣé. Ní àárọ̀, a sọ wípé ẹ káàárọ̀. Lọ́sàn-án, a sọ wípé ẹ káàsán. Ní ìrọ̀lẹ́, a sọ wípé ẹ kúrọ̀lẹ́. Nígbà tí ilẹ̀ bá ti ṣú tí oòrùn ti wọ̀, a máa ń kí ènìyàn wípé ẹ káalẹ́. Nígbà tí a bá sì ti ń dágbére àti fẹ́ lọ sùn, a máa ń kí ènìyàn wípé ó di ọ̀la. Káàárọ̀ simply means good morning. Káàsán simply means good afternoon. Kúrọ̀lẹ́ simply means good evening. Ó dàárọ̀ simply means good night or we see tomorrow morning. Báyìí ni a parí ẹ̀kọ́ ti àkókò yìí. A ó tún máa pàdé ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀. Ẹ ṣé.